Máàkù orí 5 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 43. Wọ́n sì wá sí apá kejì òkun ní ilẹ̀ àwọn ará Gádárà. Nígbà tí ó sì ti inú ọkọ̀ jáde, lójú kan náà ọkùnrin kan tí ó lé ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀, ó ń ti ibi ibojì jáde wá. Ẹni tí ó ní ibùgbé rẹ̀ nínú ibojì, kò sì sí ẹni tí ó lè dè é, kì í ṣe ẹ̀wọ̀n. Nítorí pé nígbà púpọ̀ lé a ti ń fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àti ẹ̀wọ̀n dè, òun á sì dá ẹ̀wọ̀n náà méjì, á sì dá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wẹ́wẹ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó lé agbára láti sè é rọ̀. Àti nígbà gbogbo, ní ọ̀sán àti ní òru, ó wà lórí òkè àti nínú ibojì, á máa kígbe, á sì máa fi òkúta pa ara rẹ̀ lára. Ṣùgbọ́n nígbà tí ó rí Jésù lé òkèèrè, ó sáré wá, ó sì forí balẹ̀ fún un. Ó sì ń kígbe lé ohùn rara wípé, kí ní ṣe tèmi tìrẹ, Jésù, ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo? Mo fi Ọlọ́run bẹ̀ ọ́, kí ìwọ kí ó má ṣe dá mi lóró. Nítorí tí ó wí fún un pé, jáde kúrò lára ọkùnrin náà, ìwọ ẹ̀mí àìmọ́. Ó sì bi léèrè pé, orúkọ rẹ? Ó sì dáhùn wípé, Légíónì ni orúkọ mi, nítorí àwa pọ̀. Ó sì bẹ́ gidigidi pé kí ó má ṣe rán wọn jáde kúrò ní ilẹ̀ náà. Agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan sì wà níbẹ̀ tí ń jẹ lẹ́bàá òkè. Gbogbo àwọn ẹ̀mí èṣù bẹ̀ ẹ́ wípé, rán wa lọ sínú àwọn ẹlẹ́dẹ̀, kí àwa kí ó lè wọ inú wọn lọ. Lọ́gán Jésù sì jọ̀wọ́ wọn, àwọn ẹ̀mí àìmọ́ sì jáde, wọ́n sì wọ inú àwọn ẹlẹ́dẹ̀ lọ. Agbo ẹlẹ́dẹ̀ sì túkú, wọ́n sì súré ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sínú òkun, wọ́n sì tó ìwọ̀n 1,000, wọ́n sì kú sínú òkun. Àwọn tí ń bọ̀ wọ́n sì sá, wọ́n sì lọ ròyìn ní ìlú ńlá àti ní ilẹ̀ náà, wọ́n sì jáde lọ láti wo ohun náà tí ó ṣe. Wọ́n sì wá sọ́dọ̀ Jésù, wọ́n sì rí ẹni tí ó ti ní ẹ̀mí èṣù, tí ó sì ní Légíónì náà. Ó jókòó, ó sì wọṣọ, iye rẹ̀ sì bọ́ sí ipò, ẹ̀rù sì bà wọ́n. Àwọn tí ó rí i sì ròyìn fún wọn bí ó ti rí fún ẹni tí ó lé ẹ̀mí èṣù àti ti àwọn ẹlẹ́dẹ̀ pẹ̀lú. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í bẹ̀ ẹ́ wípé kí ó lọ kúrò ní agbègbè wọn. Bí ó sì ti ń wọ inú ọkọ̀, ẹni tí ó ti lé ẹ̀mí èṣù náà ó ń bẹ̀ ẹ́ kí òun kí ó lè máa bá a gbé. Ṣùgbọ́n Jésù kò gbà fún un. Ṣùgbọ́n ó wí fún un pé, lọ sí ilé rẹ kí o sì sọ fún àwọn ará ilé rẹ bí Olúwa ti ṣe ohun ńlá fún ọ àti bí ó sì ti ṣàánú fún ọ. Ó sì padà lọ, ó bẹ̀rẹ̀ sí í máa ròyìn ní Dékápólì ohun ńlá tí Jésù ṣe fún un. Ẹnu sì ya gbogbo ènìyàn. Nígbà tí Jésù sì tún ti inú ọkọ̀ kọjá sí apá kejì, ọ̀pọ̀ ènìyàn péjọ tì í, ó sì wà létí òkun. Sì wò, ọ̀kan nínú àwọn olórí sínágọ́gù tí à ń pè ní Jáírù wá sọ́dọ̀ rẹ̀. Nígbà tó sì rí i, ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó sì bẹ́ gidigidi wípé, ọmọbìnrin mi kékeré wà lójú ikú. Mo bẹ̀ ọ́ kí o wá fi ọwọ́ rẹ lé e, kí a lè mú un lára dá, òun ó sì yè. Ó sì bá a lọ, ọ̀pọ̀ ènìyàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn, wọ́n sì ń há a lé àyè. Obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ lé ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì rí ohun púpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn oníṣègùn, tí ó ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú. Nígbà tí ó gbúròó Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wí pé, bí mo bá sà lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá. Lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ, òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú àrùn rẹ̀. Lọ́gán Jésù sì ti mọ̀ nínú ara rẹ̀ pé àṣẹ ti ara òun jáde. Ó yí padà láàrin ọ̀pọ̀ ènìyàn, ó sì wí pé, ta ló fi ọwọ́ kàn mí lé aṣọ? Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé, ìwọ rí bí ìjọ ènìyàn ti ń há ọ lé àyè, ìwọ sì ń wí pé, ta ló fi ọwọ́ tọ́ mi? Ó sì wò yíká láti rí ẹni tí ó ṣe nǹkan yìí. Ṣùgbọ́n obìnrin náà ní ìbẹ̀rù àti ìwárìrì, bí ó ti mọ ohun tí a ṣe lára òun, ó wá, ó sì wólẹ̀ níwájú rẹ̀, ó sì sọ gbogbo òtítọ́ fún un. Ó sì wí fún un pé, ọmọbìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá, máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí ó sì ti ń sọ̀rọ̀ lé ẹnu, àwọn kan ti ilé olórí sínágọ́gù wá tí ó ń wí pé, ọmọbìnrin rẹ kú, èéṣe tí ìwọ sì fi ń yọ olùkọ́ni lẹ́nu? Lójú kan náà bí Jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí a sọ, ó sì wí fún olórí sínágọ́gù náà pé, má bẹ̀rù, sáà gbàgbọ́ nìkan. Kò sì jẹ́ kí ẹnikẹ́ni tọ̀ òun lẹ́yìn,
bí kò ṣe Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin Jákọ́bù. Ó sì wá sí ilé olórí sínágọ́gù, ó sì rí ariwo àti àwọn tí ń sọkún tí wọ́n sì ń pohùn réré ẹkún gidigidi. Nígbà tí ó sì wọlé, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń pariwo tí ẹ sì ń sọkún? Ọmọ náà kò kú, ṣùgbọ́n sísùn lé ó sùn. Wọ́n sì fi rẹ́rìn ẹlẹ́yà, ṣùgbọ́n nígbà tí ó sì ti gbogbo wọn jáde, ó mú bàbá àti ìyá ọmọ náà àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀, ó sì wọ ibi tí ọmọ náà gbé dùbúlẹ̀ sí. Ó sì mú ọmọ náà lé ọwọ́, ó wí fún un pé, Tálítà kúmì, ìtumọ̀ èyí tí jẹ́ ọmọbìnrin, mo wí fún ọ dìde. Lọ́gán ọmọbìnrin náà sì dìde, ó sì ń rìn, nítorí ọmọ ọdún 12 ni. Ẹ̀rù sì bà wọ́n, ẹnu sì yà wọ́n gidigidi. Ó sì pàṣẹ fún wọn gidigidi pé kí ẹnikẹ́ni kí ó má ṣe mọ èyí. Ó sì wí pé kí wọn kí ó fún un ní oúnjẹ.